àgbékalẹ̀ yìí ni gbogbo ọmọ Yorùbá ní tilẹ̀ tó kọ́ ti máa fi ẹwà iye owó ilẹ̀ kílẹ̀ tí ó bá wà sọwọ́ sí òṣùwọ̀n wọn ẹgbẹ́ ọmọ Yorùbá àlálẹ̀ rẹ o ọmọ Yorùbá ti bẹ ní US wọ́n máa fi $10 sọwọ́ ará Canada ó fi $10 sínú àsùnwọ̀n yìí bó ṣe Europe lẹ́wà €10 lẹ́ máa fi sọwọ́ sínú àsùnwọ̀n yìí lóṣooṣù gbogbo ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà $10 ní lóṣooṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìdàgbàsókè ẹgbẹ́ ọmọ Yorùbá ni o ká fọwọ́sowọ́pọ̀ pé Yorùbá nation sókè téńté tábìlì àjọṣe gbogbo wa ni o ọjọ́ sátidé ọjọ́ kọkànlá oṣù karùn-ún 11th May 2024 la máa sísọ lójú ẹ̀ láago 7 ìrọ̀lẹ́ 7 PM Yorùbá land time a máa ṣe live stream ètò ẹ̀wà Ọ̀rànmíyàn lórí gbogbo media platform ti Yorùbá nation kétékété lẹ máa wò wá ní YSDN Global TV Yèyé Dára Kowé TV Koiki Media World Media Àpọ̀já TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wà Ọ̀rànmíyàn tẹ̀ àjọṣe gbogbo wa ni o fún ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Professor Banji Emeritus Akintoye. Mo kí gbogbo ọmọ Yorùbá o ẹ̀mí bàbá yín Banji Akintoye ló ń kí yín. Ìdí tí mo fi kí yín ní àsìkò yìí ni wípé àjọsọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ó tóṣù kan báyìí. Tẹ́ ẹ bá rántí àsọ̀ǹgbà yẹn pé a máa dá fọ́ọ̀dù kan sílẹ̀ tá à ń pè ní Ọ̀rànmíyàn 10 ẹ̀wà Ọ̀rànmíyàn. Ìdí tá a fi yan orúkọ Ọ̀rànmíyàn ẹ̀yẹ rántí náà one of the greatest success stories in our whole history. Èèyàn kan ṣoṣo jọba ìlú mẹ́ta in his own lifetime. Ẹ̀rí pé success yẹn ga. A ní ìdí owó fún kan ìjà tá à ń jà yìí. Ààrẹ owó fún ọ. Bó ṣe yẹ ká lọ síwájú àìlówó dání oúnjẹ ìdènà fún wa. Torí náà a fẹ́ kí kálukú kó lọ́wọ́ sí. Ìdí ẹ̀ṣẹ̀ owó púpọ̀ ní kíkà ní kankan lára yín wá gbówó sílẹ̀. Ó tóbi ẹ̀pẹ̀tẹ̀ náà. Irú owó tẹ bá ń ná ní orílẹ̀-èdè ibi tó bá ń gbé irú ẹ̀ náà ni ọmọ máa fi dá ilé ìṣègbè àṣẹwà change sí dọ́là change sí pound. Tó bá jẹ́ Nàìjíríà ló ń gbé wọ́n máa mú $10 lóṣooṣù sílẹ̀ sí àkáǹtì. Wọ́n á ti ṣètò ó sì máa lọ síbẹ̀ tí ò ní ilé ẹnìkankan wá ń yọ ẹlẹ́nu kò ní sí pé ò gbàgbé $10 every month. Tó bá jẹ́ Britain ló ń gbé that's £10 every month. Tó bá jẹ́ America ló ń gbé that's $10 every month. Tó bá jẹ́ Europe ló ń gbé that's €10 every month. Tó bá jẹ́ Canada ló ń gbé that's $10 Canadian dollars. Wọ́n tún ṣe demonstration kan tí wàá lè rìn nílẹ̀ lórí. Náà mo fi yàn ẹ̀jẹ̀ àṣẹ ká máa lè dára wá sínú wa fún wa. Sẹ́ni wa yẹ kó dùgbẹ́ máa sílẹ̀ torí orúkọ ara yín lọ́la torúkọ ọmọ yín lọ́la. Ẹ rántí o Ọ̀rànmíyàn 10 ibikíbi tẹ́ bá ń gbé 10 mẹ́wàá péré náà lè máa mú sílẹ̀. Bó ṣe lọ nìyẹn lẹ́tí gbẹ́yìn o olùkéde Yèyé Dára Kowé tí ṣe YSDN Media Publicity Director ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ YSDN ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Tọ́ mo kẹ́yìn bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko ẹ má bínú sí mi nẹ́tíwọ̀kì yẹn ó ń fún mi ní talk time àti pé kò fi bẹ́ẹ̀ sí mọ́ data. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin yẹn tẹ́ ń darapọ̀ mọ́ mi nílé lóko lájò lẹ́yìn òdì ẹ jọ̀ọ́ bá mi ṣí ètò yìí nípa Ọ̀rànmíyàn tá à ń sọ lọ lẹ́ẹ̀kan Ọ̀rànmíyàn 10 tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí ní ti ilé tó kó mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátápátá tí ò kí ń ṣeré nǹkan tí wọ́n gbé kalẹ̀ yìí tí wọ́n gbé kalẹ̀ fún wa yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé in tó lálùbáríkà ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé in tó ní ètò ni 10 Ọ̀rànmíyàn àwa tá a wà ní Nàìjíríà $10 ni àwọn tó wà ní abroad ẹni tó wà ní London that's £10 ẹni tó wà lamẹ́ríkà $10 Europe €10 káàkiri Canada $10 kìíní ni gbogbo ẹ̀ ní bó ṣe wà nìyẹn. So Ọ̀rànmíyàn 10 ẹ jẹ́ ká gbárùkù tì torí pé ìfọwọ́sowọ́pọ̀ ni wọ́n ṣe gbé kalẹ̀ tí a bá fọwọ́sowọ́pọ̀ a lè tẹ̀síwájú nínú ẹ̀ ẹjọ́ ẹ̀yin bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi bá mi share ètò mi débi tó bá yẹ kó dé ó ṣe pàtàkì fún wa bẹ́ẹ̀ ni mo kí yín bàbá mi Àbáyọ̀mí bẹ́ẹ̀ ni Ayọ̀délé mo kí yín púpọ̀ àánú Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ẹ ṣé púpọ̀. So ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí gbogbo pátápátá ká gbé ìgbésẹ̀ ní ọ̀nà tó yẹ ká ti gbé mo fẹ́ ká gbé ìgbésẹ̀ ní ọ̀nà tó yẹ ká gbà ọ̀rọ̀ mi ò yé yín toró ṣe pàtàkì fún èmi àti yín ó ṣe pàtàkì fún èmi àti yín láti jẹ́ pé ká mọ̀ pé bó ṣe ń lọ leléyìí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí
lórí ọ̀rọ̀ Ọ̀rànmíyàn mo fẹ́ kí gbogbo wa kí a tẹ̀rí ká gbàbẹ̀ ká gba bó bá ṣe lọ ẹ jẹ́ kí a tẹ̀lé nǹkan tá a gbé wá gangan lénìí gbogbo ẹ̀ náà ni màá play voice note àtàná mi ní network yẹn tí ń ṣe mọ̀nàmọ́ná so mo fẹ́ kí gbogbo wa pátápátá ẹ jẹ́ kí a kúnra wa ẹ jẹ́ ká tẹ̀léra wa ká fi ìmọ̀ ṣọ̀kan ká lo ìfẹ́ ó ti yẹ nítorí oríṣiríṣi tó ń lọ káàkiri torí ẹ̀ ni mo ṣe ní mo fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lénìí ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé torí ẹ̀ tẹ́ Ọ̀rànmíyàn ó ṣe kókó YZM tó jẹ́ pé ẹni tó wọ́n fi ṣe mídíà kìíní wọn gangan so àwọn náà ni Yèyé Dára pẹ̀lú Mr Koiki pẹ̀lú mídíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aṣojú wọn ni Yèyé Dára jẹ́ tí wọ́n jẹ́ ìkan gbòógì níbẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba láàánú tó ń fún wọn ṣe kò ní padà lẹ́yìn wọn àti Ọláyọmí Koiki àti gbogbo mídíà pátápátá lápapọ̀ lénìí gbogbo wa máa pàdé ní aago 7 ní alẹ́ ìní láti sọ̀rọ̀ nípa ẹ̀ láti fi ìfilọ́lẹ̀ rẹ̀ lénìí torí àwọn nǹkan yìí ni ó jẹ́ ká mọ̀ wípé n tá gbé dání ó ṣe kókó èyí tá gbé dání ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká ṣe láti jẹ́ ká mọ̀ ní kíákíá tí ò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu rárá lé lórí mo fẹ́ kí gbogbo wa ká dìde lórí ọ̀rọ̀ yìí kí a parapọ̀ láti jẹ́ pé gbogbo wa pátápátá ká fi ọwọ́ méjèèjì ká fi ọwọ́ méjì sowọ́ pọ̀ láti rí i pé káàdì kan a nídìí àti tètè ṣiṣẹ́ lé lórí a nídìí àti tètè gbìyànjú lórí àwọn nǹkan yìí so ká lè débi tí à ń lọ ká lè tẹ̀síwájú látara àwọn ìgbésẹ̀ bó ṣe ń lọ toró ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ká mọ̀ Ọ̀rànmíyàn 10 ó ṣe kókó ẹ jọ̀ọ́ nílé lóko lájò lẹ́yìn odi ẹ jẹ́ kájọ ṣe bó ṣe kájọ ṣe ẹ jẹ́ kájọ mọ̀ ọ́n bó ṣe kájọ mọ̀ ọ́n ó ṣe pàtàkì fẹ́mi àti yín ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi nílé lóko ẹ jẹ́ kí á tẹ̀lé bó ṣe ká tẹ̀lé o torí n tó wà ńlẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnu Ọlọ́run bọba láàánú kò ní fi wá sílẹ̀ nígbà kankan torí ẹ̀ ni mo ṣe pè yín torí ẹ̀ ni mo ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti jẹ́ pé ká mọ̀ bí ó ṣe ń lọ kò ní bàjẹ́ fún wa o pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ mi mo fẹ́ kẹ́ máa ṣí ẹ̀ lórí yín tí mo gbé lẹ́nìí lórí ọ̀rọ̀ ọmọ bọ̀tá tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín mọ̀ lórí ọ̀rọ̀ ọmọ bọ̀tá ni mo gbé wá àti eléyìí tó ń lọ káàkiri mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí torí ọ̀rọ̀ yẹn ó ta bá olóyè Sunday ọmọ Adéyẹmọ mo kí bàbá mi Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún àgbàfà Aláàfin Ọ̀yọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ mo máa kí yín lọ́pọ̀lọpọ̀ àánú Ọlọ́run máa bá yín bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè bàbá àgbàlagbà kò ní sú yín kò ní rẹ̀ yín àlàáfíà ẹ̀mí gígùn kó máa jẹ́ ti yín bẹ́ẹ̀ ni ẹ ní ṣubú dànù nígbà kankan pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè bá a ti fẹ́ kó rí fún yín bẹ́ẹ̀ náà ló máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú kó lè dáa fún wa ó máa dáa fún wa ní pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ni torí Ọlọ́run ọba tó láyé ọba tó lo gbogbo tó lè ṣe gbogbo kò ní fi wá sílẹ̀ nígbà kankan torí ẹ̀ ni mo ṣe ń pariwo fún ọ̀pọ̀lọpọ̀ wa mo ṣe ń fọ́n fọ́ntáfọ́ntá fún ọ̀pọ̀lọpọ̀ wa láti jẹ́ pé ká fọwọ́sowọ́pọ̀ lórí tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ bọ̀tá tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ máa gbọ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi pẹ̀lú ògo Ọlọ́run ẹ gbọ́ wìnrìnwìnrìn tí ò ṣeré ẹ gbọ́ o mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú dáadáa tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bó ṣe ń lọ leléyìí báyìí ló ṣe rí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn èèyàn understand lé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ̀ pé báyìí ló ṣe rí ọ̀nà wo ni a fẹ́ gbé gbà tó lè yí àwọn èèyàn àmọ́ gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn ò rò kẹ́ tó máa sọ̀rọ̀ kẹ́ tó lè fẹ́ máa yọ ẹnu sí olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kẹ́ tó máa sọ pé ẹ fẹ́ máa bú wọn
àbí ẹ fẹ́ máa ta sí wọn, àwọn ò ní ẹ má ṣe ti yín, torí ìgbìyànjú táwọn èèyàn ti wá ṣe lórí ọ̀rọ̀ yín òun ló ń lọ yìí. Àwọn ìgbìyànjú tí wọ́n ṣe pọ̀, mo rí i pé ẹ tó ń fi ibi sú wọn ni, ẹ ń fi ibi sú àwọn ẹni yìí ni pẹ̀lú ìgbìyànjú oríṣiríṣi, gbogbo tí wọ́n ṣe, gbogbo tí wọ́n gbìyànjú lé lórí, kí ni àbọ̀bẹ̀? Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ò ronú lórí tá à ń sọ yìí. Tẹ́ ẹ bá ronú ni ẹ ní máa ta sí wọn. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tẹ́ ẹ̀ ń ṣe pátápátá, gbogbo ẹ̀ ló lérè, gbogbo ẹ̀ ló ṣe kí ni o, gbogbo ẹ̀ ló lérè. Ẹ jẹ́ ká ronú dáadáa, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Ẹ má jẹ́ ká kàn máa sọ̀rọ̀ àbí ká kàn máa wí wípé gbígbà pé àbáwá kọ́ àbáwá nkíní kan, tí a máa tàkòtú ọ̀rọ̀ sí àwọn tí ò yẹ ká bá wí. Ẹ jọ̀ọ́, àwọn ètò yìí, ètò tí mo ń sọ yìí, a máa play voice note ẹ̀ síta. Ẹ gbọ́ mi yé, a play voice note ètò yìí kí gbogbo aráyé kó mọ̀ lọ́tùn lósì, kán dẹ̀ mọ̀ pé bó ṣe rí leléyìí. Kò kí ń ṣe lọ́ o, nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lé lórí nìyẹn. Gbogbo wa kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu. Ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ láti rí i pé a débi tí a fẹ́ dé, kí a lè mọ ibi tí à ń lọ pàtó gan. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn sọ àbí tí wọ́n ń wí, kì í ṣe pé bóyá a mọ̀ nǹkan tá à ń ṣe àbọ̀pọ̀lọ wa lọ, irọ́ o. A mọ̀ dáadáa, ó dẹ̀ yé wa. Voice note yìí mo dẹ̀ máa play ẹ̀, bóyá kí lórúkọ kí lẹ́yìn yẹn ṣe porúkọ ẹ̀ àbí bá ó porúkọ ẹ̀ rádaràda kan. Torí ẹ̀ kàn lè wà kẹ́ lẹ́ẹ̀halẹ̀ mọ́ anybody. Ẹ gbọ́ mi yé, ẹ lè wà kẹ́ lẹ́ẹ̀halẹ̀ mọ́ anybody, ó dòódì. Àwọn nǹkan yìí, àwọn nǹkan tàbí tó jẹ́ pé a sọ fún yín tó ṣe pàtàkì lé yín lórí nìyẹn, tó jẹ́ pé a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ lè máa sọ̀rọ̀ sọ́mọdé yẹn mọ́ àbí bàbá Akíntóyè. Òótọ́ kìí ṣe àwọn ni agbékinílé lórí, àbí àwọn ni àbí àwọn ti fẹ́ sọ, àbí àwọn ni a máa sọ pé kí ni là ń tẹ̀lé ní, àbí ọ̀nbá àwọn ti fẹ́ gbé lẹ̀, àwọn la fẹ́ gbà ní Yorùbá nation. No, àwọn náà ń jà fún ìran tiwọn ni. Ẹ gbọ́ mi yé, àwọn náà ń jà fún ìran tiwọn ni. Torí ẹ̀, mo fẹ́ kí ẹ mọ̀ wípé bó ṣe ń lọ leléyìí. Àwọn nǹkan yóò ṣe pàtàkì fẹ́mi àti yín láti mọ̀. Ẹ jọ̀ọ́, nílé lóko lájò lẹ́yìn odi, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti rí pé ká lè tẹ̀síwájú. Mo dẹ̀ máa play voice note arákùnrin, màá máa mú yọ lẹ́yọ kọ̀ọ̀kan, màá máa yọ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe lọ, bó ṣe rí, gbogbo ẹ̀ ni màá ṣe. Gbogbo voice note tí mo bá ń play yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yẹn. Bàbá mi káàbọ̀ bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ mi, kò ní sú yín, kò ní rẹ̀ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Ọlọ́run bọba aláàánú kò ní fi yín sílẹ̀. Gbọ́ tí wọ́n á play voice note náà. Tẹ́ bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes, ẹ jọ̀ọ́. And the Yorùbás mo kí gbogbo lé o. Gẹ́gẹ́ bí a ti mọ̀ yí pé àwọn platform méjèèjì yìí ọmọ bọ̀tá ló ní wọn, mo kí gbogbo lé. Ṣe rí, torí pé ẹ ṣe gan-an bọ́dà mi Láìdé, tó ṣe bí òwe, àbí bóyá Mr. Láìdé náà ni mo kí yín, àbí Mr. Ládi, oṣù karùn-ún nínú ọdún Mr. Ládi 2024. Nurudeen, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe gan-an, ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Nǹkan tí mo sọ yìí kó wà ní àkọsílẹ̀, bí tẹ́ bá lè gbé ẹ gbé kẹ́lẹ́ lọ fi pamọ́. Torí mo máa ń sọ ní ìgbà ìgbésí ayé mi pé mi ò ní ja ẹ̀jẹ̀ bí. Kò dẹ̀ sí bátù tí màá tara bọ̀, màá ti kọ́kọ́ wo ṣàkún bátù tó bá yẹ kó máa lọ sí ọ̀sán. Ṣùgbọ́n gbogbo bátù tí n bá tara bọ̀ tàbí tó dìde sí mi, whether knowingly or unknowingly, mo máa ń win ni o.
mo lè máa wọ́n ìnílé iná láṣẹ Èdùmàrè, láṣẹ àwọn tó tẹ̀lé Yorùbá dó, láṣẹ Elédùmarè akọ́dá ayé ìṣẹ̀dálẹ̀ gbogbo ọmọ ènìyàn. Mi ìfẹ́ mọ bí àwọn ọ̀tá ìṣe lè pọ̀ tó, mi ìfẹ́ mọ báwọn aṣèbàjẹ́ ìṣe lè pọ̀ tó. Tán bá pé 1 billion máa jẹ́rìí wọn. Tán bá pé 1 billion gbogbo tíìmù wa, tí máa sọ pé tíìmù ìgbìmọ̀ tá a gbé kalẹ̀ tó ń rí sí àbójútó láti gbé ọmọ bọ̀tá láti Ghana sí Nàìjíríà, yes, a máa borí o, olúborí ni wá o, a dẹ̀ máa borí. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi, torí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ohun là ń mọ́ fàfà, ìdígi la máa ń bá a, kó má bàa dìjà ní gbogbo nǹkan tá a ṣe ń ṣe ní gbogbo atótónu arére yìí. Nígbà tí ọmọ bọ̀tá kú tó ṣaláìsí, nígbà tó dọjọ́ kìíní, èmi Gold mo bẹ̀rẹ̀ sí ní gbéra kiri. Nígbà táwọn èèyàn kankan ti bọ́ síta, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ba orúkọ ọmọ bọ̀tá jẹ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọpé, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kígbe kiri, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní demonize ọmọ yẹn. Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ sí ń darapọ̀. Alámi ò gbámú. In fact, nearly every platform tí mo wà, níbo ti bẹ̀rẹ̀ sí ní debunk, níbo bẹ̀rẹ̀ sí ní defend ọmọ bọ̀tá. A rí gúrùpù tán ti yọ mí torí pé mo defend ọmọ bọ̀tá. Òtìgbà tó yá, mo gba ìmísí yẹn. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí ketekete, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ yes tẹ bá ń gbọ́ ketekete, ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ bá mi tẹ lọ́fàn láì kẹ́ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó sì pàtàkì. A dẹ̀ create ìgbìmọ̀. Gbogbo nǹkan tá à ń sọ yìí kò pé 4 days. Láti ìgbà tó ti kú, within 4 days yẹn, a ti tètè ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Thank you, Mr. Aliade. Mo wá get no king as God. Mo bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ọmọ bọ̀tá? Àkọ́kọ́ ń bẹ̀, mo rò bí gbogbo yín rántí ẹni tó bá wà ní orí Yèyédára Kowé, Yèyédára Media, tí wọ́n bá rántí nígbà tí Yèyédára jáde, nọ́mà bí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, mo jáde, mo ṣe program lórí ọ̀rọ̀ ọmọ bọ̀tá pé ọmọ bọ̀tá ó ti kú. Yèyédára náà jáde, mo rí tí wọ́n ṣe nínú àwọn tó kọ́kọ́ jáde, Yèyédára ni. Wọ́n sọ̀rọ̀, wọ́n fẹ́ máa ké lórí show lórí ọ̀rọ̀ ọmọ bọ̀tá. Wọ́n bí àwọn ènìyàn pé ká dúró ti ọmọ Yorùbá, torí èmi náà sọnù kí ni pé ẹ má jẹ́ ká wo, ẹ jẹ́ ká wo ohun tó ti ṣe láti ilẹ̀. Èèyàn ṣe gbẹ́ èèyàn ṣàwo, Yorùbá sì ni, Yorùbá ni ọmọ bọ̀tá, kì í sọ máa lè. Òun náà gbìyànjú, àmọ́ bẹ́ẹ̀ náà ni Yèyédára tàbí pé láti gbìyànjú láti rí pé wọ́n ṣe ìtọ́jú àbí láti gbé wálé, láti dáwó fún gbogbo àwọn nǹkan yìí ni Yèyédára ń sọ lórí program wọn níjọ́ náà. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn aláìnírònú, ẹ wá ń dá àwa kan lẹ́bi. Ẹ̀yin náà lẹ́ni pé ẹ fẹ́ káwọn lágbájá bá yín dá sí ọ̀rọ̀ yìí pọ̀ bọ̀, ibi tó ti tàkòtò ọ̀rọ̀ òyìnbó. Ẹ jẹ́ kí n máa bá lọ. Ẹni tó dẹ̀ pé no king as God, èèyàn mi dáadáa ni, ẹni tá a jọ jẹ tá a jọ mu ni, ẹ gbọ́, tá a jọ jòkó tira wa, kò kí ń sí nídìí àbòsí, ó máa ń lọ straight ni. Bọ̀ kò ní rí bí kí ọmọ ìyá máa jọ ọmọ Yorùbá kó má dìde. Mo yìí ń bọ̀, ẹ jẹ́ ká máa play lọ. No king as God. Ìwọ nìkan ló lè ṣe kínní fún ẹni. Ọlọ́run Elédùmarè ló ṣe fún. Before kí n tó, èmi gan rántí pé Ghana ni no king as God wà. Pé brother mi yẹn mi rántí, torí mo mọ̀ pé Ghana náà wà, torí àti fẹ́ jọ lọ rí.
bẹ́ẹ̀ náà ni mo wá pe àwọn èèyàn mi tó wà ń Ghana nǹkan báyìí ṣẹlẹ̀ sí ọmọ bọ̀tá ẹ bá mi sáré bí mo ṣe ń sáré nítorí ọmọ bọ̀tá bẹ́ẹ̀ náà ni mò ń sẹ́ndì àwọn evidence sí olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ pé láyé ìrọ̀lẹ́ yẹn kẹ́ni yẹn gbéra ẹni yẹn dẹ̀ confirm ń pe gbá tó ń gbéra pé kóun lè fi mọ hospital yẹn pé ó jìnnà síbi tóun wà àmọ́ òun á gbìyànjú tó dẹ̀ ń gbìyànjú olóyè dẹ̀ ń fún mi ní update ọmọ Adéyẹmọ pé kí wọ́n try kan mọ ibi tó wà bí wọ́n ṣe máa mọ̀ bóyá òótọ́ ni àbírọ́ kan lè mọ bí wọ́n ṣe máa ṣètò ẹ̀ bí wọ́n ṣe máa yanjú ẹ̀ torí bàbá yìí ni olóyè Sunday Ìgbòho jẹ́ wọn kì í ṣe ẹni tó jẹ́ pé kó dùn ọ̀rọ̀ ọmọ bàtà dùn ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà débi gẹ́ẹ̀ torí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bẹ́ẹ̀ náà ń reply mi lẹ́sẹ̀kẹsẹ̀ pé alpha evidence dẹ́wà bẹ́ẹ̀ náà lèmi náà ń fún wọn ní information tí wọ́n dẹ̀ ń ṣàdúrà fún mi pé àlùkà kò ní bàjẹ́ fún ẹ try láti gbìyànjú kó wá gbogbo in and out àwọn náà ń ṣiṣẹ́ lé lórí kẹ́yìn kan ẹlẹ́nu ń rùn tó ní kò sí mi ní tì lọ síbẹ̀ torí ọ̀rọ̀ ẹ ló máa gbèsè ọ̀rọ̀ ìwọ ọmọ wàhálà táwa ṣe ẹni tí mo rán ní Ṣẹ́gun tó pè sórí mo ní kó pè mo sẹ́ndì Yèyé Dára nọ́mbà sí mo sẹ́ndì ẹ̀ sí Yèyé Dára náà Yèyé Dára pè lórí show ó ṣàlàyé fún wọn ó ṣàlàyé bó ṣe rìnrìn àjò ẹ̀yìn kan wá jáde níjẹta òun sọ ọ̀rọ̀ ṣé àwa wá jẹ́ múgùn ni ìgbàkẹ́ ẹlẹ́ẹ̀báyàn ṣe ẹ̀fẹ́ ká dá sí ṣe bẹ́ẹ̀ lẹ́ ti ń dá sí fúnra yín mo yìí ń bọ̀ ẹ máa bá mi ká lọ. mo ṣe fún ọmọ bọ̀tá bàbá ẹ ṣàánú àjọ fàáfàáfàá àjọ dírágì ẹ títí ìgbà tó yá no king as God ó jẹ wá níhò wọn á sọ fún un mo ní no king as God má dà mí o má dà ọmọ bọ̀tá o kò sí bí ẹlẹ́dẹ̀ ìwà mi báyìí kò sẹ́ni tó gbàdúrà kó ń kú kó kú òun ara rẹ̀. bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ ẹ wo ti kó yà bí a mọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ wo bẹ́ẹ̀ náà bímọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí ẹ bá mi pín sí gbogbo group WhatsApp ní YouTube ẹ bá mi pín káàkiri. àwọn kò mọ̀ wà láì kẹ́ni bọ́dì tó kọ́kọ́ máa dá owó rárá àwa group yìí ti kọ́kọ́ lẹ́bù ara wa àti kọ́ lẹ́bì ara wa tẹ́ pé àwa la kọ́kọ́ ń dá owó ààrẹ ni tó dá 50,000 ààrẹ ni tó dá 25,000 àti bẹ̀rẹ̀ sí ní dá owó fúnra wa gangan àti karabọ̀ tán ká tó understand pé nǹkan tá a karabọ̀ yìí ó máa mẹ́gà gan a tún jókòó pé kí ni ká tó ṣe a tún fipò lukùn a tún ṣèjíròrò ibẹ̀ láti wá rí gòkè a máa kígbe sọ àwọn ọmọ Yorùbá ni àmọ́ ògbó náà Elédùmarè kọ́ mi gé mi. Then mo arrive at one conclusion mo wá tẹ́ndẹ̀ fún ìgbìmọ̀ pé ẹ wá àwa jọ jókòó. So ìgbà tí mo wá wò pé wọ́n náà báwo ni ká ṣe go about this thing nǹkan tá a wá ṣe rè àwa sọ pé òkè o ká kúkú lọ sí orí àgbàgbé that is orí social media àti òkú orí social media tá a lè lánìí lọ gbogbo wọn lórí dìbọn nǹkan ọmọ bọ̀tá yìí àti àwọn bàbá Akíntóyè o / Ìgbòho. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní tí òye máa yí tó pera ẹ̀ ní góòdì àbí kí ló porúkọ rẹ̀ ní tí òye ó pọ̀ ju tó yé lọ ó ní àti bàbá wọ́n dìbọ́ǹkì ọmọ bọ̀tá àwọn tó wà social media àwọn wo ni àwọn tí wọ́n bá jẹ oríra wọn àbí tí wọ́n bá jọ ní nǹkan sínú ni kò sí bó ṣe léwu kéèyàn sì ṣètò Yorùbá sì ni Yorùbá máa jẹ ẹ̀ ń parọ́ sà torí pé ẹ mọ ìgbésẹ̀ tí ọmọ Adéyẹmọ gbé torí ọ̀rọ̀ yín káàkiri ṣe voice note yín náà ń jáde ni
ǹjẹ́ ṣé ẹ mọ̀ gbìyànjú àbẹ́ mọ àwọn mítì tí wọ́n ṣe níbi tó bá ti lọ mú ọ̀rọ̀ tí olóyè ọmọ Adéyẹmọ àti bàbá Akíntóyè tí wọ́n ń dìbọ́ọ̀kì ọmọ Bọ̀tá torí dìbọ́ọ̀kì tó ní wọ́n ń dìbọ́ọ̀kì ẹ̀ yẹn gbígbà pé kì í sọ ọmọ Yorùbá mọ́ àbí pé wọn mọ̀ rí àbọ̀dálẹ̀ ni tó bá ibi tó bá ti rí mú evidence ẹ̀ jáde roko tó sọ tó bá nílára èèyàn tó ètè èèyàn ó gbọ́ rántí pé àwọn kan náà nílára tiẹ̀ náà ó nídìí àti sọ̀rọ̀ ẹ̀ ó nídìí àti tá sí máa wò ó títí ẹ̀ ibi tí wọ́n da orí yín sí ibi tí wọ́n da orí yín kọ òun ló ṣe yín torí àwọn nǹkan yìí mo rí pé ẹ ríro rárá ẹ wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ ń ta sí wọn ẹ wò ọ̀rọ̀ yìí pọ̀ ẹ jẹ́ kó máa bá a lọ. àti àwọn onítìrí ò tiẹ̀ san kankan pẹ̀. wọn lè sọ àwọn bàbá Akíntóyè àti slash gbogbo ń tiwọn àwọn bẹ̀rẹ̀ sí ní dìbọ́ǹkì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní demonize ẹ̀ lóríṣiríṣi. wọ́n demonize ọmọ Bọ̀tá. ọ̀dàlẹ̀ ní kinní kan ní igbá kan ní. irọ́ ló ń pa irọ́ ló ń pa irọ́ ló ń pa gbogbo àwọn nǹkan yìí ẹ̀ ronú lé lórí irọ́ ló ń pa níbi tí wọ́n bá ti mú un wá tí Ìgbòho ti sọ jáde àbí kọ́ tí wà tí Ìgbòho jọ make àbí bàbá Akíntóyè mú jáde èmi yìí lásán mo ilẹ̀ evidence ń gbà bí ọmọdé ẹ mọ́ ti sọ pé lọ confam nǹkan kò gbúdọ̀ ṣe o ẹ lọ ṣe báyìí rányàn lọ síbẹ̀ ṣe báyìí gbogbo tó ráhùn tí ìgbọ́ngbà tá a gbọ́ yẹn ẹ̀yà go back to your room gbogbo àwọn nǹkan yìí ìjẹ́sẹ̀ ronú sí ẹ kàn máa ṣàdédé bọ́lẹ̀ ẹ kàn máa sọ tó wù yín lẹ́nu ẹ máa sọ oríṣiríṣi ẹ wá kí ló ń ṣe yín gangan ìjẹ́sẹ̀ mọ iye èèyàn tó ti lọ tó ti fayé sílẹ̀ ni tó jẹ́ kó tún ju ọmọ Bọ̀tá lọ nínú struggle ẹ dá mi lóhùn tí ò sí ẹ̀sẹ̀ tí wọ́n wá di àbí bóyá ń fún lówó gan kí lè wá rí sọ sí àbí wọ́n rántí fámílì ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ tá a bá ń sọ ẹ jẹ́ ká mọ̀ tá a bá wí àwọn kan ló máa jẹ́ tiẹ̀ léni àwọn kan ló máa jẹ́ tiẹ̀ lọ́la àwọn tó jẹ́ tiẹ̀ léni wọ́n lè padà dọ̀tẹ̀ lọ́la mo fẹ́ kó máa mọ̀ bẹ́ẹ̀ ẹ má ní sọ̀rọ̀ torí ẹ̀ kàn lè wá bọ́ta kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa gbẹ́nu gbàngbà yín kẹ́ ẹ lẹ́ẹ̀ sọ̀rọ̀. ìgbà tó yá a convene pé àṣà ní fi òkú ọmọ Bọ̀tá sílẹ̀ báyìí the next thing ibi tá a ti ń wo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ Bọ̀tá a wá rí i pé Awíkóńkó onìkan the only person ẹ̀yin èèyàn mi kò séèyàn mọ́ o kò séèyàn mọ́ Awíkóńkó nìkan ní mọ́mẹ́ǹtì yẹn la rí tó sọ ọ̀rọ̀ ọmọ Bọ̀tá dáadáa mo kàn pé meeting ní again pé mo ti discover ẹnìkan mo lift show bí tí Awíkóńkó ti ṣe show fún ọmọ Bọ̀tá tó dẹ̀ sọ rere nípa ẹ̀ bí gbogbo wa ṣe bá ṣe láìkì ẹ̀ nìyẹn gbòógì Awíkóńkó láti máa lọ sọ̀rọ̀ bá ṣe connect Awíkóńkó nìyẹn in fact we tried Awíkóńkó it was later tí wọ́n á ṣe sọ pé a fẹ́ discuss nípa ọmọ Bọ̀tá pẹ̀lú ẹ̀ ní wàá response mi bọ́lọ̀ ń ṣe bí Elédùmarè ṣe bá wa ṣe nìyẹn tá a kò kú comrade Awíkóńkó ilé àtọ̀nà tí inú ò ní bàjẹ́ o ẹ̀ ní kánjú kú ẹ̀ ní kánjú lọ àmì àtẹ̀mí náà so the next thing
Awikonko àjọ sọ̀rọ̀ gbogbo àjọ sọ̀rọ̀ mo ní brother mi Awikonko comrade kò sọ̀rọ̀ ẹ̀yin náà ti wà ní tíìmù yẹn nìyẹn bí gbogbo a ṣe ń kóra wa wọlé nìyẹn tó fi wá di pé àwa dìbò bá ṣe gbòòrò yìí tọ́wọ́ kan bá ṣàdá fánù ẹnìkan ló máa rí fáyé táwọn kan máa ń debunk pé dímọ̀ ni tán dímọ̀ láìsè táwọn kan sọ pé Sátánì ní ọ̀dàlẹ̀ ní kíníkan gbogbo wa ò lè rí bí ọ̀dàlẹ̀ in fact as a matter of fact ọmọ bọ́tọ̀ kì í ṣe ọ̀dàlẹ̀ as far as I know torí mo mọ gbogbo genesis àwọn kankan ọmọ bọ́tọ̀ kì í ṣe ọ̀dàlẹ̀ mo lè ṣe bent on that. At the end of the day àwa ń bá lọ abẹ̀rẹ̀ sí ní kò mọ̀ wọ́n kọ́kọ́ discover wọ́n kọ́kọ́ locate ibi tí òkú ọmọ bọ̀tá wà nígbà tí ò sẹ́ni kankan tó dìde o àwa tá a dìde rè a kọ́ locate òkú ẹ̀ a rí wọ́n kàn gbé sínú bí ká sọ pé wọ́n gbé sí ilẹ̀lẹ̀ mímọ́ wọ́n kàn gbé sílẹ̀ lẹ́ẹ̀bẹ̀ láàrin àwọn ibi tó ń kó kù sí wọ́n kàn kó sílẹ̀ lẹ̀ ìgbà táwa locate wọ́n á clean ní wọ́n ṣe fi kẹ́míkà sí lára dáadáa wọ́n á ṣẹ̀ṣẹ̀ táàgé ní nọ́mbà wọ́n á ṣẹ̀ṣẹ̀ gbé sínú mọ́ọ̀kì gángan ìgbà yẹn la Awikonko fi ṣe ṣóò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ bá rí nọ́mbà tó wà ń bí orí ẹ̀ yẹn nọ́mbà iye òkú tó wà nínú mọ́ọ̀kì yẹn nìyẹn òun ni nọ́mbà yẹn ìtúwọ́sí ìgbà tí àwa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo wàhálà yẹn nìyẹn ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní bíldì dọ́kúmẹ́ǹtì fún ọlọ́dẹ fún wa ṣe a bíldì dọ́kúmẹ́ǹtì inú ẹrú ẹ̀ ibẹ̀ láti rí passport because wọ́n sọ pé òkè kí ni proof bọ́mọ ìlú báyìí ni lóríṣiríṣi ọlọ́dẹ bá a ṣe ìgbà yẹn náà ṣe tó lè establish àwọn nǹkan kan lórí ọmọ bọ̀tá so at the end of the day ọlọ́run dẹ̀ bá wa ṣe bá a ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn dọ́kúmẹ́ǹtì nìyẹn now à ń ṣe gbogbo dọ́kúmẹ́ǹtì gbogbo ẹ̀ ń lọ ọ̀tọ̀ nígbà tá a máa lọ sí court àwọn pípù yìí wọn kò sí kankan nu gbogbo àwọn èèyàn wọ̀nyí tó dìde ní gbogbo ìgbà yìí o wọ́n sì ń dín bọ́ǹkì lọ o àwọn onítìrí náà ò sọ nǹkan kan o gbogbo wọn wọ́n keep quiet ní fẹ́ǹfẹ́ǹ àwa ń forí ńlá lọ bẹ́ẹ̀ là ń sọ lórí program Awikonko pé a fẹ́ kí anybody kó máa sọ pé àfẹ́mi a fẹ́ gbogbo orú nǹkan báyẹn nítorí aṣọ nìyẹn if I had ready anybody to back cross wa a máa dojú ìjà kọ and we bent on that tó bá lọ ṣí èrè kan tó níwọ̀ wèrè àfọ imú ẹ̀ dànù mi ìfẹ́ mọ bó ṣe lágbára tó lẹ̀ Yorùbá àá ba imú ẹ̀ jẹ́ àbójú ẹ̀ jẹ́ because ẹ fi ọmọ bọ̀tá sílẹ̀ ni àtọ̀tún àtòsí yín ẹ gbé ọmọ bọ̀tá. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bàbá mi ẹ wo tó sọ láàrin yẹn ìwọ ló mọ ibi tó wà ẹni tó bá sọ ta lẹni tó sọ rádaràdá nípa ọmọ bọ̀tá wàá pọ imú ẹ wàá sì gbá kan ìwọ ló láwọn ayákìlà lọ́wọ́ tó lọ ń pààyàn àbẹ̀wò torí o kàn ń sọ̀rọ̀ o ò rò dáadáa kó tó sọ tó bá ń tara mọbi tó tara sí torí pé àwa ò sọ̀rọ̀ ọmọ bọ̀tá àwa ò sọ̀rọ̀ ọmọ bọ̀tá láburú ó lè wà kó lọ síbi tó wù ẹ gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láyé kó kúrò lọ́dọ̀ akólóhùn lọ bùnmí ìgbà tí ò tí kú àmọ́ bó ṣe ń bú ọmọ Adéyẹmọ àmọ́ bó ṣe ń bú bàbá Akíntóyè
ẹ̀yin náà tún ti bẹ̀rẹ̀ kìí ṣe Ìgbòho nation lábẹ́ gbà kìí ṣe bàbá Akíntóyè nation lábẹ́ gbà bọ́ òótọ́ ọ̀rọ̀ a máa sọ fún yín òótọ́ ọ̀rọ̀ a máa jẹ́ ká ẹ mọ̀ ntí ò yé yín á jẹ́ kó yé yín àwa yìí àti tó ọmọ Adéyẹmọ gbé nígbà kínní ṣé gbogbo nǹkan náà fi hàn ni ẹ̀yin yìí lára ìpariwo yín pé kán má dá sí i àwọn èèyàn ń wò wọn sọ̀rọ̀ mọ́ àwọn tó bá ń sọ̀rọ̀ ọmọ bọ̀tá ní kínní àwọn nìyẹn torí tá a bá wo ohun tó ti ṣe sílẹ̀ nǹkan tó ti ṣe lọ́dọ̀ tiwa sílẹ̀ kò bá ló máa ṣe mí bò mí aláǹlálá èmi ò mọ̀ nǹkan tó ṣe nígbà tó ti kúrò Nàìjíríà o torí mi rí i pé ó ń bú àwọn olóyè Sunday ọmọ Adéyẹmọ lọ ìtọ́jú tiwa ti rí inú struggle ojú tiẹ̀ ò tí ì rí òun fẹ́ láni bẹ́ẹ̀ ni ìtọ́jú tiwa rí inú struggle ojú tiẹ̀ ò rí toró ń tẹ̀lé wa ni bọ̀ òun ṣe fídíò ó ń sẹ̀ǹdí ẹ̀ sí yín àwọn èsì ẹni tó ń cast nǹkan ẹni tó tẹ̀lé wa tó ṣe fídíò lẹ́yìn ẹ máa rò kẹ́ tó sọ ẹ̀dẹ̀ máa rò kẹ́ tó mọ̀ ẹ lọ sí ìwádìí dáadáa gbogbo tá a bá ń sọ. sílẹ̀ ni ẹni kó máa rà á rí gbólóhùn tó jáde pé ẹgbẹ́ òkú ẹ̀ sínú gbé jáde gbólóhùn jáde rẹ̀ a rí gbólóhùn tó jẹ́ pé wọ́n tiẹ̀ ní kankan gba fóònù ẹ̀ ní a rí gbólóhùn tó jáde tó sọ pé bẹ́ẹ̀tì tó wà lọ́rùn ẹ̀ yẹn iṣẹ́ ni nínú àwọn gbólóhùn tó jáde nìyẹn tí wọ́n mọ̀ ọkọ̀ ọmọ bọ̀tá tí wọ́n ń gan ọmọ bọ̀tá ẹni títí lójú ayé ó tún kó tó ẹ̀ tún padà ẹ̀yin ọmọ Yorùbá àwọn èèyàn wicked o people are wicked in this life I must confess to you ẹ̀rù ọmọ Yorùbá dẹ̀ ń bà mí at the end of the day Ọlọ́run bá wa ṣe a lọ sí court wọ́n stamp gbogbo tó yẹ kán stamp wọ́n pen ní tó yẹ kán pen as in wọ́n gbé signature lé so bá a ṣe bẹ̀rẹ̀ sí ní authenticate gbogbo àwọn papers nìyẹn a dẹ̀ ń collate gbogbo àwọn papers yẹn yọ at the end of the day all along tí wọ́n dump ọmọ bọ̀tá torí báwọn ọlọ́pàá ṣe wá páàkì ẹ̀ kúrò nílé wọ́n kàn gbé sílẹ̀ lẹ́ńbẹ̀ ni wọ́n dẹ̀ sì ń ka owó fún un pé bó ṣe ń wà ń bẹ̀ yẹn náà o níbi tí ò wá òkè fún òkú o wọ́n sì ń ka owó lé lórí pé iye owó tó jẹ ni ṣùgbọ́n táwa débẹ̀ owó yẹn la kọ́kọ́ sẹ́tù àwa sẹ́tù ẹ̀ títí di ìgbà tá a débẹ̀ yẹn a tún wá fi wíìkì lé lórí gbogbo nǹkan tá a ṣe nìyẹn ẹ̀yìn májìn ká máa gbá wọn ọlọ́pàá ká máa gbé wọn kiri ọ̀tọ̀ níbi tí kóòtù wà a ṣe máa wọ mọ́tò a ṣe máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ là ń sẹ́ǹdì owó kúrà gbogbo ìgbà yẹn a ti kí gbàjarì sẹ́gbẹ́ ẹ̀yin ọmọ Yorùbá torí pé àwa àwọn tíìmù yẹn àwa ìgbìmọ̀ yẹn nǹkan tá a bent on ni pé a fẹ́ kó jẹ́ pé nìkan ló máa sọ pé tí ìbá sọ pé lọ pé òun rárá ọmọ Yorùbá la fẹ́ kó sin ọmọ bọ̀tá nǹkan tá a fẹ́ nìyẹn a dẹ̀ fẹ́ kí gbogbo ẹ di òṣèlú àfẹ́ kó jẹ́ pé ńgbà tí àwọn Akíntóyè slash Ìgbòho tó má bẹ̀rẹ̀ sí ní versus Onítìrí tó má bẹ̀rẹ̀ sí ní múra wọn wọ́n wá fi orí ọmọ bọ̀tá ṣe battleground because àwọn bàbá àwọn Professor Banji Akíntóyè slash Ìgbòho team àwọn already ti ń sọ wípé kíní wọ́n ṣe lọ bọ́ọ̀sì secretariat pé ọmọ bọ̀tá ló bá wọn ra gbogbo ìbò tán lò bí aráàsọ ọmọ bọ̀tá ń bá tù pẹ̀lú problem lọ́wọ́ gbogbo ìgbà yẹn ni kò ní knowledge kankan lórí nǹkan táwọn Onítìrí ṣe. ẹ jọ bàbá àwọn tó sọ yẹn fún yín ẹ lọ mú fídíò wọn jáde àwọn mídíà tó sọ yẹn ẹ lọ arrest wọn tí wọ́n sọ pé wọ́n ní ọmọ bọ̀tá ló ra irinṣẹ́ fún wọn. ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ ṣe bóyá òun lẹ̀ ń sọ síta ẹ gbọ́ mi yé torí ẹrù kẹ́ tó sọ ọ́. kò mọ anything pẹ́ gbogbo ẹnu dẹ̀ ni mo ti ń sọ
tiẹ̀ tó ń bátù pẹ̀lú ọlọ́run má jẹ́ kéèyàn ṣe àgbákò ọ̀ kéèyàn ṣe kóńgẹ́ bí àwọn wá yí pé ìgbà tí nǹkan táwọn onítìrí lọ ṣe tí ò jẹ́ ọtí kìíní yẹn tó flop ọmọ bọ̀tá ti wá rí pé wọ́n máa mú òun ló lọ gbóògùn jẹ kò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi life ọmọ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ṣe politics ní tá à ń sọ gangan yẹn ní tá à sọ pé àtẹ̀kọ́ stain ọmọ yẹn àtẹ̀kọ́ déètì òkú ẹ̀ torí mo mọ̀ pé tó bá bọ́ sọ́wọ́ àwọn méjèèjì yẹn wọ́n máa bá tu òkú bọ̀ yẹn ni wọ́n máa bá tu ẹ̀ ní tó máa ṣe òkú yẹn yamayama tọmọ yẹn wà ní amount sí nǹkan kan and we do not want that. So at the end of the day ọlọ́run dẹ̀ fún wa ṣe ọlọ́run ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún wa à ń ṣe àwa parí dọ́kúmẹ́ǹtì tán gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìgbà tá a parí gbogbo nǹkan tó yẹ ká ṣe adẹ̀ ọ́pdéètì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àwọn ọ́pdéètì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá at least lórí Awíkonko ìgbà tó yá àwa wò ńgbà tó yẹn tó ku èlò kan níbi ọkù owó ńsìn yìí owó ìkú a ní 600 and something lọ́wọ́ maybe 640 or 644 but à ń họ́ tù pé ká ní bí 2 million lọ́wọ́ láti fi execute project yẹn the next thing àwa ronú pé kí ni ká lè ṣe ìkan lára wa dẹ̀ dáhùn pé ìyá kan bóun sọ̀rọ̀ pé ìyá yìí báyìí wọ́n ṣàṣọ kò dẹ̀ wá wò pé okay it's a very good idea kò dẹ̀ pẹ́ ìyá yìí náà bí mi náà sọ̀rọ̀ níwájú Ọlọ́run àti ènìyàn torí mi ò mọ̀rọ̀ pa ìyá yìí ọ̀dọ̀ àwọn onítìrí ló ti wá ọ̀dọ̀ wọn ló ti wá but ṣe mọ̀ pé ọmọ Yorùbá ni and we need money a dẹ̀ ti sọ àfẹ́kẹ́ nìkan wá sọ pé torí pé òun ní kinní kan torí pé òun nígbà kan torí pé òun ní àwo kan àfẹ́ gbogbo yẹn so she is welcome at least pé tó o bá wá àsọmọ Yorùbá ó dẹ̀ ní àwọn abáwọn ẹgbẹ́ àwọn tó kù sọ̀rọ̀ táwọn bá báwọn ẹgbẹ́ àwọn tó kù sọ̀rọ̀ ok àwọn nǹkan táwọn bá lè raise àwọn raise yẹ a dẹ̀ wò pé it's not still bad at least wọ́n ṣe fọ́mọ Yorùbá ni the next thing ló kàn di pé àwọn sọ ọ̀rọ̀ yẹn pé so ká kó dọ́kúmẹ́ǹtì fáwọn èmi àti sísítà mi yẹn mo kọ́ hàn wò pé kó dọ́kúmẹ́ǹtì kí ló ń jẹ́ kí ni gbogbo ìtumọ̀ ilé well it's still not bad so because mo ti rí bẹ́ẹ̀ pé wọ́n ti fẹ́ take advantage wa wọ́n bí lè pè àlówó ok mo wá fẹ́ béèrè kinní kan ibi tí ọ̀rọ̀ ọmọ Yorùbá ti lérè o and mo ń direct ọ̀rọ̀ yìí sí Mrs. Modúpẹ́ Onítìrí now let me do this ẹ jẹ́ kí n sọ wípé Mrs. Modúpẹ́ Onítìrí wọn mọ nǹkan kan bá kínní mo fẹ́ sọ bẹ́ẹ̀ because mo mọ̀ wípé wọn mọ nǹkan kan pẹ̀ ẹ jẹ́ let me put it that way torí mi láàkì kí n máa ṣẹyàn now but tí àwọn èèyàn bá ń ṣe ìkà ní sàkání yín èmi bí ìlú yẹ kẹ́ draw attention wọn pé wá nǹkan tẹ̀ ń ṣe yẹn má lọ bẹ̀ that is local area ó wá yà mí lẹ́nu nígbà tí ìjìnlẹ̀ wá ń ṣe show nígbà tó tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo ti ẹ̀rù yìí pé òkè ó ti gbà tó tó àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló bẹ̀rẹ̀ sí ní mandatory things ló bẹ̀rẹ̀ sí ní fún one condition mo kàn á pé ta ni wọ̀ yìí ta ni máa tòun tó ń gbó yìí tó bá dẹ̀ lọ sún ẹni tó bá dẹ̀ gbé wá láti Ghana tó bá ti gbé wá láti Ghana so therefore ẹni yẹn suspect lòun náà àbí kí ló ń ṣe máa ṣé kìí pẹ́ ni ti mú gbóyó
ìjìnlẹ̀ tó ń bọ́ra ẹ̀. ẹ wòran o ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ wo kínní yìí o norton ti ta lọ tí àwa àti màmá yẹn tá a sọ̀rọ̀ ìyá yẹn bá wa sọ̀rọ̀ as individual ni o gbogbo ìgbésẹ̀ tó gbé kò kàn wá nǹkan tá a nídìí ni owó àdẹ̀fẹ́kẹ́ anybody lè claim lórí ọmọ bọ̀tá nǹkan tá a fẹ́ nìyẹn náà ń tó wá lọ sọ fún wọn kó àwọn ò mọ̀ bọ́rọ̀ ṣe wá di nǹkan tó di yẹn kò yí àwa náà ló wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní mandatory ẹ wá mọ nǹkan tá ń ṣe gbogbo ọmọ Yorùbá ẹ wúlé ayé o wọ́n believe pé a ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì fún fámìlì ọmọ bọ̀tá wọn mọ̀ pé àwa smart ju àwọn lọ àkó fámìlì àkó dọ́kúmẹ́ǹtì kankan fún ẹ̀dá Ọlọ́run kankan àwa tá a wà ń gùnkù yẹn náà la ní kódà kì í ṣe gbogbo wa gan ló ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ àdètò sára wa àdèní kó dọ́kúmẹ́ǹtì kankan sílẹ̀ lẹ̀ the next thing wọ́n lọ pe àbúrò ọmọ bọ̀tá àwọn ìjìnlẹ̀ lọ pe àbúrò ọmọ bọ̀tá mi ò ní sọ pé jìnlẹ̀ gangan but at least kílíkì wọn yẹn kákọ́ọ̀sì wọn yẹn ló lọ pe ọmọ bọ̀tá àbúrò wọ́n tún lọ pe ìyàwó ẹ̀ wọ́n á fẹ́ fọgbọ́n gba dọ́kúmẹ́ǹtì táwọn ẹ̀yìn kílèmù pé náà ẹ wá mọ nǹkan tán ṣe wọ́n ti wá change story wọ́n ní àwa ẹ wo nǹkan táwọn ọmọ èèyàn ń ṣe o ẹ wo nǹkan táwọn ìjìnlẹ̀ ṣe ní tí wọ́n dẹ̀ ṣe wọ́n ní àwa ń kó owó jẹ à ń fi orúkọ ọmọ bọ̀tá a fi ń pawó ọ̀sán ni mò ń ṣe kínní yìí mi ò ní sọ ìbàjẹ́ sí ẹ̀wò ìjìnlẹ̀ mọ̀ mi ò mọ iye ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí o àdàbí tá a bá kó owó kankan jẹ nìkan ni o tá a bá ti kówó jẹ ìyá máa jẹ yín o ó máa jẹ yín gidi ni o because tí kì í bá ṣe pé àwa àti màmá yẹn sọ̀rọ̀ dín ìmú fit after 23 days ìjìnlẹ̀ bẹ̀rù ọlọ́run after 23 days lẹ́sẹ̀ṣẹ̀ wá ń ronú nígbà tí a bá yà yẹn sọ̀rọ̀ kí ni lásán tẹ́mi sọ fún ìyá yẹn mi personally tí mo sọ ni pé eyín yín ẹni wọ́n fi ń mú ọmọ bọ̀tá yìí o tó ń sọ pé ọmọ bọ̀tá ló bá yín kó àwọn ọ̀pá tẹ́ ẹ lò nílé wọn lọ́mọ bọ̀tá ló bá yín so now lẹ́yìn bá fẹ́ ṣe dáadáa ṣé kò dé kẹ́ ẹ ti ṣe nǹkan kan fún ọmọ bọ̀tá èèyàn ń jìyà nítorí ìyá tí ọmọ nǹkan kan pẹ́ ìyá yẹn náà dẹ̀ wà touched nílé ní tilẹ̀ tó lóhun torí mi ìmọ̀ yẹn parọ́ mọ́ mi ìdẹ̀ ní parọ́ ìyá yẹn wà touched ṣó ti yẹ yín ìyá yẹn náà ní good intention ó ti nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n hijack gbogbo move yẹn mú ìyá yẹn lọ́wọ́ I'm pretty sure wọ́n hijack ìyá yẹn gan ni àwọn wá take over wọ́n fẹ́ wá wà ní driving seat wọ́n wá take over gbogbo nǹkan tí ìyá ń sọ nìkan wọ́n tún fẹ́ take over má wà náà lọ́wọ́ kọ́ wá render wa useless wọ́n wá ń threatening wa wọ́n gbọ́ sórí show ìjìnlẹ̀ this is my word to you I'm speaking this to you directly ìjìnlẹ̀ ó fẹ́ tẹ́ ìjìnlẹ̀ kó ló sọ̀rọ̀ ó fẹ́ tẹ́ ọlọ́run ẹni dùnmọ̀ àdìgbọ́ ṣé ọ̀pọ̀ tó kí òjìnà sí bíbí báyìí ó fẹ́ tẹ́ ni o ó fẹ́ tẹ́ ni o mi ní sọ báyìí lọ ó fẹ́ tẹ́ gan ni ó fẹ́ tẹ́ pátápátá sọ́ni bí tó wọ yẹn red line náà pè tètè back off kó tó back down ó fẹ́ tẹ́ ó fẹ́ rí ìjà ó fẹ́ rí ìbínú ẹni dùnmọ̀ rọra back off níbi tó dé yẹn I really want you to back off ó fẹ́ tẹ́ tọ́ máa rìn sọ pé kò tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tá a pè aráàlú èèyàn tó wà lọ́dọ̀ yín tó jẹ́ pé wọ́n ní social media táwọn náà wà ní social media tá a lè lo platform wọn fi sọ̀rọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tá a àdírẹ́sì wọn jọ wà lẹ́nu kò sẹ́ni tó fẹ́ tẹ́rí sí gbogbo wọn sún sẹ́yìn ni tẹ́ máa ti gbọ́ pé wọn bọ̀ tábà wọn sún sẹ́yìn ni àwa dẹ̀ tẹ́rí sí. bí ẹ̀kan bá kú sílẹ̀ rẹ̀ gbé síta ní 23 days yìí tó wá wò bóyá ó máa fresh sí àbó máa bàjẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá jí láti inú ohun kú tẹ̀ sùn ẹ fẹ́ gba òkú ọmọ bọ̀tá ẹ fẹ́ gba dọ́kúmẹ̀ntì lọ́wọ́ wa ẹ wá ń kúrò kiri. ẹ wo mo kẹ́ bàbá mi kò lájú lẹ́yìn òde ẹ ṣe ẹ̀kọ́ àtàárọ̀ àdúrà gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run tó èmi á fi fa àdàgbé ètò rọ̀ síbí torí ẹ jẹ́ ká pàdé ní alẹ́ ìní níbi ètò YSDM tí a fẹ́ ṣe Ọ̀rànmíyàn 10 nìkan ẹ jẹ́ ká pàdé ẹ jẹ́ ká tún play lẹ́kọ̀ọ́ sí kí n máa bá wa lọ. orúkọ mi náà ni Oríadé Adébọ́lá Ike Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV èmi ọmọ yín náà ni. Ọ̀rànmíyàn 10 fún gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó lábẹ́ aláṣẹ wa ká.
Yorùbá ní tilẹ̀ tó kọ́ ti máa fi ẹwà iye owó ilẹ̀ kílẹ̀ tí ó bá wà sọwọ́ sí òṣùwọ̀n àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá àlàálẹ̀ rẹ̀ o ọmọ Yorùbá ti bẹ US dollar sọwọ́ ará Canada ó fi $10 Canadian sínú àsùnwọ̀n yìí bó ṣe Europe lẹ́wà €10 lẹ máa fi sọwọ́ sínú àsùnwọ̀n yìí lóṣooṣù gbogbo ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà $10 ní lóṣooṣù àti bẹ́ẹ̀ kí ẹgbẹ́ ọmọ Yorùbá ní o ká fọwọ́sowọ́pọ̀ gbé Yorùbá nation sókè téńté tábìlì àjọṣe gbogbo wa ní o. kíní ti lọ ó ti pàjúdé so Ọlọ́run bọba láàánú kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. 2024 la máa sísọ lójú ẹ̀ láago 7 ìrọ̀lẹ́ 7 p.m. Yorùbá Land Time. A máa ṣe live stream ètò ẹ̀wà Ọ̀rànmíyàn lórí gbogbo media platform ti Yorùbá Nation. Kétékété lẹ máa wò wá ní YSDM Global TV, Yèyé Dára Kowé TV, Koiki Media, World Media, Àfọ̀njá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀wà Ọ̀rànmíyàn 10 àjọṣe gbogbo wa ní o. Fún ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹgbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Professor Banji Emeritus Akintoye. Mo kí gbogbo ọmọ Yorùbá o, èmi bàbá yín Banji Akintoye ló ń kí yín. Ìdí tí mo fi ń kí yín ní àsìkò yìí ni wípé àjọ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ó tóṣù kan báyìí. Tẹ́ ẹ bá rántí àsọ̀ǹgbà yẹn pé a máa dá fọ́ǹdì kan sílẹ̀ tá à ń pè ní Ọ̀rànmíyàn 10 ẹ̀wà Ọ̀rànmíyàn. Ìdí tá a fi yan orúkọ Ọ̀rànmíyàn ẹ̀yẹ rántí náà one of the greatest success stories in our whole history. Èèyàn kan ṣoṣo jọba ìlú mẹ́ta in his own lifetime. Ẹ rí i pé success yẹn ga. A ní ìdí owó fún ìjà tá à ń jà yìí. A lówó fún ọ. Bó ṣe yẹ ká lọ síwájú ọ̀rọ̀ àìlówó dání oúnjẹ ìdènà fún wa. Torí náà a fẹ́ kí kálukú kó lọ́wọ́ sí. Kìí dẹ̀ ṣe owó púpọ̀ ní kíkà nìkan kan lára yín wá gbówó sílẹ̀. Ó tóbi pẹ̀tẹ́ náà. Irú owó tẹ bá ń ná ní orílẹ̀-èdè ibi tó bá ń gbé irú ẹ̀ náà ni ó máa fi dá ilé ìṣe pé àṣẹ̀rọ̀ á change sí dọ́là á change sí pound. Tó bá jẹ́ Nàìjíríà ló ń gbé wàá máa mú $10 lóṣooṣù sílẹ̀ sí account. Wàá dẹ̀ ti ṣètò ó ṣe máa lọ síbẹ̀ tí ò ní ìdílé ẹnìkan kan wá ń yọ ẹlẹ́nu kò ní sí pé ò gbàgbé $10 every month. Tó bá jẹ́ Britain ló ń gbé that's £10 every month. Tó bá jẹ́ America ló ń gbé that's $10 every month. Tó bá jẹ́ Europe ló ń gbé that's €10 every month. Tó bá jẹ́ Canada ló ń gbé that's $10 every month. A ṣe bẹ́ẹ̀ kí kálukú àlè ràn nílẹ̀ Yorùbá. Torí náà mo kí yín ẹ̀jẹ̀ àṣẹ kábàá lè gbára wa sílẹ̀ fún àṣẹ ẹgbẹ́ kan wo bí lóòrùn sí sẹ́ni wa tó yẹ kórúkọ ẹ̀ má sí bẹ̀ o. Torí orúkọ ara yín lọ́la torí orúkọ ọmọ yín lọ́la. Ẹ rántí o Ọ̀rànmíyàn 10 ibikíbi tẹ́ bá ń gbé 10 mẹ́wàá péré náà lè máa mú sílẹ̀. Ó ṣe lọ nìyẹn o lẹ ti gbọ́ yẹn o. Olùkéde Yèyé Dára Kowé tí ṣe YSDM Media Publicity Director ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. YSDM ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ó di ìgbà kan náà ẹ ṣé púpọ̀ ojú ìwé ìta fi ń wò mí kò ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ mi kì í ní di pẹ̀lú àṣẹ náà.